Wọ́n á fẹ́ wà bí àbí. O ti ń lọ bẹ́ẹ̀, o ti ń lọ náà, omi kò bọ̀rọ̀ kéré jù náà. Láfọ̀n wa. Live and direct. Sorry, I am Royal Majesty upon instruction from the upper motor. Ojaja. Upon instruction from the upper motor. All animals with a tripod that move outside this valley. I have instruction from the upper motor. All cameramen that move outside this valley. Sorry, you can station the camera with a tripod very clean. That's the palace. That's the main palace. Yeah. Thank you, my brother. I enjoy it. Ẹ kí bàbá, ẹ má wulẹ̀ rojọ́, ẹ kàn dọ̀bálẹ̀ àbí kẹ́ ẹ kúnlẹ̀. Tẹ́ ẹ bá ti kí bàbá tí bàbá bá ti dúró sí àṣẹ nìyẹn, lẹ́dẹ̀ bá bẹ̀rẹ̀ sọ kalẹ̀. Àwọn ìṣòro ọlọ́run, àṣẹ ilé ìṣọ́ fún gbogbo ayé wọn wá. Bí ìlànà bá máa fi gbèdè, ẹjọ́ ni onílò ẹgbẹ́ oríṣiríṣi ẹjọ́ àwọn àdámẹ́fà wà ní ìṣòro. Ìlànà bá máa fi gbèdè. Àwọn tó bá ní mọ́tò yìí kọ́ bá lọ gbé kúrò lójú ọ̀nà. Gbogbo ẹni tó bá ní mọ́tò tí mo fẹ́ kéde ìyẹn bá wa gbé kúrò lójú ọ̀nà. Upload the video. This one a video.